Allahumma salli ala Muhammad wa sallam. Sókè kan tá mẹ́nubà, sókè ọ̀rọ̀ tá mẹ́nubà níbi khutba àwọn ọmọ ìyá mi náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ silatul rahim, dídá ìbípọ̀. Ní tí ń pè ní dídá ìbípọ̀ náà ní ṣe dáadáa sáwọn òbí méjèèjì, ní ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí òbí, kí ọmọ ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí èèyàn lábala ti ìyá, lábala ti bàbá, àwọn ẹ̀gbẹ́ èèyàn lọ́kùnrin lóbìnrin, àwọn àbúrò èèyàn lọ́kùnrin lóbìnrin, àwọn ọmọ wọn bí tó bá parí sí, àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí bàbá èèyàn, tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ìyá èèyàn, gbogbo tó bá dì mọ́ wọn, kí ọmọ ṣe dáadáa sí wọn, onípẹ̀lẹ̀ silatul rahim. Ẹmọ ìyá mi, tí ó bá sí ẹ̀san fún kí ọmọ ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí èèyàn lábala tá a wí ju àǹfààní méjì lọ, ọmọ tó èyí dídàbí pọ̀ Ọlọ́run máa fi ń ṣe ààrẹ àlékún àrísìkì fún èèyàn. ẹ bá ń ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ẹ̀ tí ń wá kí ààrẹ wọn máa dáa, tí ń sọ̀rọ̀ tó dáa fún wọn, ó sì bẹ̀wò wọn àbí wádìí wọn wò tí wọ́n fi ń dùn, ó ń wá ìdùnnú sọ́kàn wọn, ó ń fún ọ ní ẹ̀bùn ó ti lágbára mọ́, ó ń pè ẹ́ sójú ọ̀nà kò fẹ́ wó sínà. àbísọ̀ yípe tí ó ṣẹlẹ̀ sí ẹni bẹ́ẹ̀, Ọlọ́run ó ṣe àlékún ọjọ́ orí ẹ̀ tí ó pẹ́, àlùbáríkà ọwọ́ ọjọ́ orí ẹ̀, kódà kọjẹ́pọ́dún tó lò ọ̀pọ̀ wọ́n rí pé ń tẹ́ ṣe nǹkan rí níwájú Ọlọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run fi àlùbáríkà sí ọjọ́ orí èèyàn tí wọ́n jẹ́ pé mọ́ da ìbí pọ̀, ilé ìjà kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì, àrísìkí rẹ̀ ní bẹ́ẹ̀ yóò tó máa pọ̀ sí. Àtẹ̀kẹ́níkejì wó láàfẹ́ ń bẹ́ẹ̀, gbogbo là ń wà, jẹ́ ká mọ̀ sí dáa sáwọn mọ̀lẹ́bí wa, àwọn tí wọ́n jẹ́ súnmọ́ wa, lábala ìyá wa ní, lábala bàbá wa ní, lábala àwọn ọmọ ìyá wa ní, àwọn ẹ̀gbọ́n wa ní, àwọn àbúrò wa ní, ká mọ̀ sí dáa sí wọn. Ká mọ̀ ti ara wa nìkan, wípé ara wa nìkan lámà, fámílì mi nìkan mọ́mọ́ ilé ọ̀dá o. Kí ni lọ níbi àwọn ẹ̀gbọ́n rẹ, kí ni lọ lọ́dọ̀ àwọn àbúrò rẹ, kí ni lọ lọ́dọ̀ àwọn abala ilé ìyá rẹ, kí ni lábala ilé àbá rẹ, gbogbo ilé kí ọmọ tí lọ ń bẹ̀ dáadáa, kọmọ ṣàdúrà fún wọn, kọmọ ṣèbẹ̀wò wọn, kọmọ ṣe dáadáa sí wọn, ní tí ìbálágbára kí wọ́n fi ràn wọ́n lọ́wọ́, ẹni tí ó rí sẹ́nu wọn wáṣẹ fún gbogbo ilé pátá. Yẹn da ìbí pọ̀ ní o, ẹ̀sẹ̀ tó yóò sì gbà ń bẹ̀ ọ̀pọ̀ tẹ́tẹ́ bá ní àwọn dáadáa tó yẹ kó ṣe fáwọn mọ̀lẹ́bí ká lọ sí fara àta ilé yìí ọ̀dá o. wọ́n bá yọ́ mọ́ sí ìjọ àwọn nǹkan dáadáa yìí, wọ́n mọ́ sí rọrùn fún wa o. ìyá wa Khadija radiyallahu ta'ala anha, nígbàtí ìmísí pẹ́kọ́ wá bá níbi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀, in tó fi kí àríbì láyà ọkà àwọn ọ̀rọ̀ kan fún bẹ̀. aláwọ̀kọ́ ọ̀rọ̀ náà mátà bí ó sọ pé wọ baálé mi, òun fọ́lọ́ ọba búra pé Ọlọ́run lè dójú sí ọ láíláí. Kí ló fà á? Àwọn wà kan bẹ lára rẹ ní nígbà tó ń ká àwọn wà yìí, ìtọ́kọ́kọ́ ká ní wà yìí, ó ní pé innaka latasilur rahim, innaka latasilur rahim, ọmọ da ìbí pọ̀, èèfojú kéré o mẹ́lẹ́bí, èèfojú kéré fámílì. ẹ bá jẹ́ kí mọ́ sí dáadáa sí fámílì, ọmọ kékeré nú wọn ni o, àgbà nú wọn ni o, lábala àyá ní o, lábala bàbá ní o, ẹ̀gbọ́n lọ́jẹ́ ní o, àbúrò ní o, ọmọ wọn lọ́jẹ́ ní o, àbọ́mọ ọmọ wọn, kúrò níbi òdónú pé dáadáa jẹ́ ti tòun. Ọlọ́run sì lè dójú tì láyé, kò lè dójú tì jọ́ àlìkìyámà láti pé sin Ọlọ́run yóò ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o. Allahumma salli ala sayyidina wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslih lana shuruna kullaha wa la takilna ila anfusina tarfata 'ayn. Aqim as-salah.